lẹ́yìn tí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna gómìnà Nasir El-Rufai tó jáde sọ̀rọ̀ tó jẹ́ kó di mọ̀ wípé òun kò tí ì pinnu láti fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀ àti wípé dìgbì lòun wà nínú ẹgbẹ́ náà bóun yóò bá sì kúrò òun yóò kéde. Níṣe ni ìròyìn mà tún ti jáde wípé El-Rufai kò sòótọ́ ọ̀rọ̀ rárá o àti wípé ìpàdé ti ń parí ètò sì ti ń parí lórí bí yóò ṣe fi ẹgbẹ́ òṣèlú APC lẹ̀ tóun àti àwọn kan yóò sì darapọ̀ láti gba agbára kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó kù ọdún mẹ́ta sí àsìkò yìí. Ẹ rántí pé ní ọ̀sẹ̀ tó kọjá ìní El-Rufai dá awuyewuye ńlá sílẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè yìí nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa káàkiri ọ̀dọ̀ àwọn olóṣèlú ńláńlá Nàìjíríà pàápàá mínísítà fọ́rọ̀ òfurufú tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé bẹ́ẹ̀ ló tún ṣàbẹ̀wò sí alága àgbà ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ìyún Alhaji Shehu Musa Gabam tó yà awuyewuye sì gba ìgboro pé nítorí pé inú El-Rufai kò dùn sí Tinubu nítorí kò fún ní ipò ìní ó fi fẹ́ síwájú ìgbìmọ̀ ọ̀tẹ̀ láti gba agbára kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027. lẹ́yìn tí ìròyìn náà jáde ní ẹ̀rù máa bá Tinubu jìnnìjìnnì bò ó bẹ́ẹ̀ ló sáré ran olùdámọ̀ràn fún orílẹ̀-èdè lórí ètò ààbò National Security Adviser Malam Nuhu Ribadu ó rán sí El-Rufai nílẹ̀ láti lọ bẹ́ẹ̀ kí wọ́n sì sọ fún un pé kó má ṣe fi ẹgbẹ́ òṣèlú APC tàbí ìjọba Bọ́lá Ahmed Tinubu sílẹ̀. ṣá o ní báyìí El-Rufai lẹ́yìn tó ti pa jáde sọ̀rọ̀ nígbà náà pé kò sóòótọ́ nu pé òun fẹ́ fi ẹgbẹ́ òṣèlú APC lẹ̀ àti pé òun ti kúrò nínú ọmọdé olóṣèlú tóun yóò fẹ́ fi ẹgbẹ́ òṣèlú lẹ̀ tóun yóò wá máa díbọ́n ìpé bóun bá fẹ́ ṣe bẹ́ẹ̀ òun yóò kéde ni. El-Rufai ó mà tún ti ṣe ìpàdé míì ìpàdé tí wọ́n ti ṣe ìpàdé alẹ́ ni èyí tó pèèyàn jẹ́ kó mọ̀ pé tó fìdí ẹ̀ múlẹ̀ fọ́ pèèyàn pé nǹkan kan lọ lábẹ́lẹ̀ tí El-Rufai kò tí ì fẹ́ jẹ́wọ́ ní ilé alága ẹgbẹ́ òṣèlú SDP Alhaji Shehu Musa Gabam ni wọ́n tún ti ṣèpàdé ní alẹ́ yìí o. kódà olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Teslim Folarin òun náà máa wà nínú ìpàdé alẹ́ yìí bẹ́ẹ̀ ni olóyè ẹgbẹ́ òṣèlú PDP kan tó jẹ́ sẹ́nẹ́tọ̀ ní ìpínlẹ̀ Bauchi ìyún sẹ́nẹ́tọ̀ Nazif Sulaiman òun náà máa wà níbẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́nẹ́tọ̀ Abubakar Gada òun náà wà níbẹ̀ tí wọ́n sì ṣe ìpàdé yìí táwọn èèyàn sọ pé ìpàdé náà ó ní àpẹẹrẹ o. ṣá o àṣírí tó tú báyìí ni pé ìgbìmọ̀ ọ̀tẹ̀ kan ń lọ láàrin àwọn alágbára orílẹ̀-èdè yìí láti lu El-Rufai àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi gẹ́gẹ́ bí àwọn tí wọ́n yóò jọ díje du ipò pọ̀ lórí tíkẹ́ẹ̀tì kan náà láti bá Tinubu figagbága lọ́dún 2027. ọ̀kan lára àwọn alukoro ìgbìmọ̀ ìpolongo Alhaji Atiku Abubakar ní inú ètò ìdìbò ọdún tó kọjá ìyún amòfin Daniel Buhala ó fìdí eléyìí múlẹ̀ o ó ní El-Rufai ò sòótọ́ ọ̀rọ̀ rárá ó láṣìírí tó ń mọ̀ ní wípé El-Rufai àti àwọn èèyàn wọn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti gba agbára kúrò lọ́wọ́ Tinubu lọ́dún 2027 olóhùn àti Peter Obi ni wọ́n fẹ́ lò papọ̀ bẹ́ẹ̀ ló láṣìírí ti tú sí Tinubu lọ́wọ́ tí Tinubu náà sì ti ń wá ọ̀nà lórí bí wọn kò ṣe ní rẹ̀yìn ẹ̀. ní báyìí El-Rufai tó ti ṣe ìpàdé ìkọ̀kọ̀ mi ò ní ilé alága àgbà ẹgbẹ́ òṣèlú SDP bẹ́ẹ̀ ló jẹ́ kàyéfì pé olóyè Teslim Folarin tó jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà wà nínú ìpàdé náà àtàwọn gbajúmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ èyí tó fi hàn pé ìpàdé ọ̀tẹ̀ ó ti ń lọ gidigidi.